Open letter to Interpol, Nigeria Police Force, DSS, and Nigeria Immigration Service. Gbogbo la ti rí báyìí wípé the Nigerian Police Force, the DSS, the Nigerian Immigration, the Interpol, àwọn tá a sọ yìí wọ́n ní agbára ju Allah lọ. Torí wípé Allah kò lè ṣe nǹkan kan, mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Allah ò kì í ṣọlọ́run lódùmarè, èrè àwọn lárúbáwá ni. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pé tó ẹ kàn ń fi àkókò yín ṣòfò ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ni ìdí tí arákùnrin yìí fi ń pe àwọn tó ń pè yìí? Ó ń pè wọ́n nítorí mo sọ ìtumọ̀ orúkọ tí Mr. Abdulateef Adedimeji tí wọ́n sọ àwọn ọmọ wọn, wípé báwo ni ẹ ṣe máa sọ àwọn ọmọ ní orúkọ lárúbáwá tí ẹ ò dẹ̀ kí ń ṣe lárúbáwá. Àmọ́ ìyàlẹ́nu ńlá ló jẹ́ wípé àáfàá yìí wà láyé nígbà tí àáfàá kan tó ń sọ pé àwọn student ilé kéwú ẹ máa kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn. Àáfàá yìí ò máa pe DSS. Ẹ ká gbọ́ nǹkan tí àáfàá yìí, ẹ ká gbọ́ nǹkan tó sọ. Ẹ jẹ́ fún lápòjú ẹ̀kan gbogbo student ilé kéwú ẹ kọ́ wọn ní bá ṣe máa yìnbọn, ẹ kọ́ wọn ní bá ṣe máa jagun, ẹ kọ́ wọn ní bá ṣe máa wẹ̀. Ebi Ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí, gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá, inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn èèyàn láti lé òun ni bóòlù yẹn ṣe máa mú òkun, bí yẹn ṣe máa wẹ̀dò àti bí yẹn ṣe máa sùt. Ókè mọ̀ bá kọ́ ń lé bá ìyá rẹ̀ ọ̀mọ́ ilé kí ó mú mọ́ wọ́n máa ṣe ọmọ ilé kí ó kan tí ò lè sùt. Yọ́ mọ̀ bí léèrè ni pé ànàkùnrin láì kẹ́lá fi súté ìṣe ẹ̀yìn gangan ẹ̀rù ọmọ bàyàn pé tí n bá kọ́ tán kí ni ó fi sí. Ìgbà yẹn lẹ́ béèrè lọ́wọ́ ara yín pé ibo wọn á gbé ibo làwọn ìgbé yìí sí tó fi ní dandan ká kọ́ àwọn ọmọ wẹrẹ. Kí ló dé? Kí ni ń rò kí ni ń wò? Yorùbá ní òye yìí àní mo ní ẹ̀kọ́ wọn máa dà jihadi. Ẹ má mú nǹkan tó pọ̀ jù ń bẹ̀ jù pé odò wíwẹ̀ gbogbo ọmọ ilé kí ọmọ odò wẹ̀ gbogbo ọmọ ilé kí kó lè sùt. Ẹ bá ń ta rọ́bà ní ìsìn ẹyẹ ni wọ́n fẹ́ pa o, ẹ bá sì ń ta fà wọ́n fẹ́ wọ́n pa àwọn kíákíá ni o. Ìbọn gangan láyé ń lò ní ìsìn tó o bá mú ọ̀fà lọ́wọ́ báyìí tó ń bá gbé ìbọn lọ́wọ́ ó ní o ti já wèrè o. Ìmọ̀ nìkan lè yí o, ìbọn gangan ni sẹ́tẹ́ wá ti gbé ìbọn jáde fáwọn ọmọ báyìí ẹ ti wò rí ọ dàrú. Kí ló dé? Ètò ẹ̀ tòótò ni, ètò ẹ̀ tòótò ni. Ẹ̀yin tẹ́yìn náà gbébọn wá ẹ̀yin gan ọmọ ń tẹ́ ẹ sí. Tọ́yìn pé ń tẹ́ ẹ bá tò tọ́mọ bá ti rí ìbọn yóò ní very good. Kí ló dé? Mo ní orígun mẹ́ta ni jihad ní tá a gbọ́dọ̀ mọ̀. Ṣé lórí igun aláwọ̀kọ́ ká tó máa sọ̀rọ̀ jihad gẹ́gẹ́ o ní yíké tá a lọ̀tá ká kọ́ wọn tá a lọ̀tá. Ọlọ́run kan kọ́ a ní ọ̀tá. Ọlọ́run kan sọ pé walan tarda anka al-yahud wala nasara àbúrò náà kọ́ sọ pé latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahud. Àbúrò náà kọ́ sọ fún wa pé in yaskafukum yakunu lakum. Àbúrò náà kọ́ tó sọ fún wa pé nínú suratul Anfal Ọlọ́run ní kayfa wa yazharu alaykum, kayfa wa yazharu alaykum. Ọlọ́run ní sẹ́yìn tó lè ṣe yín tí wọ́n bá fi lè ní upper hand léyìn lórí, wọ́n bá ní upper hand léyìn lórí la yarkubu fikum illa wala dhimma. Wọ́n máa parí dànù ní wọn àmì ó sọ pé àwọn ọmọ ìrí kan àbádé kan ń bẹ láàrin àwọn àtẹ̀yìn, wọ́n parí dànù ní. Wọ́n ní aláwọ̀kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ yìí ẹ̀kọ́ wọn lọ́tà. Tẹ́ bá ti kọ́ wọn lọ́tà wọ́n mọ̀ túmọ̀ ìbọn tẹ́ ń kọ́ wọn. Ẹ máa pe DSS fún àáfàá yìí tó sọ pé kán máa kọ́ àwọn ọmọ ní ìbọn yínyìn. Ó tún sọ àwọn ẹni tán máa fi ìbọn pa, ó tún sọ fún wọn pé kán máa yìnbọn pa Christian àtàwọn tí ó bá ti ṣe Islam. Ẹ ò pe DSS. Àwọn bandit ń pa wọ́n Kwara pẹ̀lú bismillah Allahu Akbar. Ẹ ò máa pe DSS. Ẹ ò pe àwọn ọlọ́pàá. Ẹ wá ń pe Interpol, ẹ ń pe DSS fún èmi tí mo sọ ìtumọ̀ orúkọ tí ọmọ ìyá mi tó sọ àwọn ọmọ ẹ̀. Ọmọ Ẹ̀gbá ni Abdulateef, ọmọ Ẹ̀gbá ni mí, Ẹ̀gbá méjì ò ń jara wọn níyàn tí kan bá pé báyìí sí ìkejì àpé bá a wà. Mo wá sọ ìtumọ̀ orúkọ yìí pé kí ló dé tẹ́ ẹ sọ àwọn ọmọ yín ní orúkọ lárúbáwá. Àwọn lárúbáwá ò sọ àwọn ọmọ wọn lórúkọ Yorùbá, àwọn Chinese ò sọ àwọn ọmọ wọn lórúkọ lárúbáwá. Kí ló dé táwa wá ń sọ àwọn ọmọ wa ní orúkọ ìlú òkèèrè? Kí ló dé tá à ń kóra wa lẹ́rú fún ìran lárúbáwá? Ẹ wá ní ẹ fẹ́ pe DSS pé cyber bullying. Ẹ mọ̀ túmọ̀ cyber bullying. Ibo ni mo ti bully ẹ̀?
ẹ kàn máa tan kámẹ́rà ẹ kàn máa sọ̀rọ̀ ẹ máa ro ọ̀rọ̀ kẹ́ tó sọ o. ẹ̀yin tèmi Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà.